amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa akínyìn káàkiri tí ẹ ti ń wò wá ṣàlàáfíà ní ṣóńdùn kòkó ní ilé mọ́ alágbára ọlọ́run àmàdé tí wàá ṣe ní agbára lákínyìn káàkiri tí ẹ̀ ń wò wá ẹ̀yin tí ó rí Star Times lẹ́kọ̀ọ́ nìbàdàn tiwa lákùrẹ́ lọ́ṣogbo nílọrin káàkiri akínyìn àǹgbàgbẹ́ yìí tẹ́ wà ní Benin Republic Abidjan mọ́lòmẹ́ akínyìn ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára tẹ́gbẹ́ ń gbádùn àtẹ̀yìn sọ pé lọ́wọ́ ìtẹ́ bá ti jí láàárọ̀ báyìí nígbà tí náà lẹ́ ń bá dúpẹ́ lọ́wọ́ yín tìlú Joe Biden ìlú Amẹ́ríkà mama Charlie náà United Kingdom akínyìn ẹ̀yin tí Europe káàkiri kò ní bàjẹ́ ètò àgbààgbà náà ni ọ̀la náà tún mú wá tẹ́ bá ti réjì rẹ̀ tó ti dé ètò àgbààgbà tá ti ń gbọ́ wọn bàbá àwọn màmá tá ti ń gbọ́ wọn wá tí wọ́n ti ṣe iṣẹ́ gidi wọn la máa ń gbá lójú ètò yìí mi ìdẹ̀ dá wà ń bí ẹ ti mọ̀ pé jìrẹ̀ náà ni láwálé wà ń bí pẹ̀lú mi tó dúró déédéé pẹ̀lú Gbénga Ọmọnìtàn Joshman kò ní bàjẹ́ oníṣẹ́ gẹ́gẹ́ wà ń bí bàbá Lagos ẹgbẹ́ kan a tún ti wà ní kan ọ̀dọ̀ bàbá wa àgbà oníjùjú ni wọ́n a mọ̀ pé ní orí nígbà àti létò àgbààgbà yín sọ oníjùjú yẹn ó pọ̀ bàbá Emperor Peter Akinsa bàbá Awújà Bello kò ní bàjẹ́ bàbá mi Professor Wike Ajao ẹ̀yin tẹ́tẹ̀ tún sọ pé níbo la ti rí Àpòlá King bàbá ìdọ̀ ni máa sọ níbo lẹ ti wọ́n wọn jáde bàbá wa ẹ̀yin náà ti ń kàn sí bàbá kò ní bàjẹ́ bàbá àtẹ̀mí torí pé àwọn àti ìyá àtẹ̀mí wọ́n jọ tán wọn kò tó yà jagun bàbá náà wà ń bẹ̀ tí bàbá kọ̀mándà ìyẹn kò díẹ̀ kò ní bàjẹ́ káàkiri tí à ń lọ tí a mọ̀ wá fún yín a tún ti wá wà lọ́dọ̀ bàbá wa kan lénìí ọ̀pọ̀lọpọ̀ bàbá ta ló ń bá yẹn mo mọ̀ wọn àmọ́ orin wọn tí wọ́n kọ mi ò sọ pé mo gbọ́ dàgbà àmọ́ ọ̀dọ̀ bàbá tí mo wà lénìí nígbà mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa lajú tí mò ń láti gbọ́ orin gidi orin bàbá wa lára wọn nínú mo dẹ̀ fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn inú mi dẹ̀ dùn kí mo pàdé wọn lénìí àyọ̀ǹgẹ̀dẹ̀ ní bàbá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tí mo fi dárúkọ wọn Michael Adedayo tí gbogbo àgbáláyé máa pọ̀ ní Michael Ade bàbá o. ẹ pẹ́ sà ẹ káàbọ̀. ìdá alábà yín sà. a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. ọwọ́ mi rè bàbá mi. ẹ ṣe púpọ̀. inú mi dùn tí mo rí ilé ní bàbá ẹ pẹ̀lẹ́ sà. ẹ ṣe gan-an ni. dáadáa ni ẹ kọ́kọ́ bá mi kàn ara alẹ́ tó ti béèrè yín ń pè dáadáa lẹ́wà ẹ bá mi kí wọn ẹ dẹ̀ bá mi kọ orin mi tí mo fẹ́ràn yẹn Ogun Laye yẹn ẹ bá mi kọ díẹ̀ náà ẹ ṣe bàbá mi. ó dáa ẹ ṣe púpọ̀. wọ́n ní bí a bá débi iṣẹ́ o ń ṣe là á ṣe é bí a bá débi eré o ń ṣe là á ṣe é iṣẹ́ nígbà iṣẹ́ fàájì nígbà tirẹ̀ tètè ṣiṣẹ́ rẹ̀ wò àsìkò dúró dẹnìkan torí pé iṣẹ́ àtẹrẹ ní mára le ìwà ìmẹ́lẹ́ ń sára di jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ ohun tá a bá fi kọ́ra ní mọ́ni lára. ẹ ṣé bàbá mi ẹ ṣé bàbá mi. èmi Michael Ade náà rè o odù kì í ṣàìmọ̀ fún lóko láwùjọ mojúbà aṣáájú mojúbà fàṣẹdá ìbà kàǹkà fọba Elédùmarè èmi ò mọ̀ pójú ogun láyé o bá má ti múra sílẹ̀ láti ìgbà èwe ní bá má ti múra sílẹ̀ bá wá ìbọn àdá àti ọ̀kọ̀ bá rẹ̀tù àtọ́tá bárabà ẹlẹ́nu mẹ́fà láti jàjà òmìnira ń bá lọ sílé àwọn tó bá fẹ́ pè mí ní ìjà o tí ń bá rí ilé ẹni gbógun máa fi bẹ̀ ṣe bùdó ìjà bàbá ò dákun ò dàbọ̀ fọ̀tàràn wá ò láyé Elédùmarè ayé mi dọ́wọ́ rẹ o máa jẹ́ kó táyọ̀ mi o. ta ló ta gìtá yẹn ta ló ta gìtá tó wọlé yẹn ṣé ní bóòlù yẹn ṣe tutù tí gìtá Yorùbá síbẹ̀ ṣẹ́yìn ò pé. parara kò ní bàjẹ́ bàbá mi ẹ̀yà ara lẹ́yìn rí pé a fẹ́ gbéra gidigidi ni bàbá Michael Ade nìyẹn àgbà oníjùjú náà bá ṣe mú bí a mú pàápàá torí bí tá a máa yà á pọ̀ bàbá mi ẹ ṣeun sà tí bá ti wá bẹ̀yìn bàbá mi báyìí ẹ bá mi sọ díẹ̀ ń pa bàbá tó bí yín lọ́mọ àti ìyá tó bí yín lọ́mọ mo fẹ́ mọ̀ wọ́n. bàbá tó bí mi lọ́mọ orúkọ wọn a máa jẹ́ Joseph Òṣìṣẹ́ Bọ́rọ̀dé Ọmọṣìládé ìyá mi náà Abigail Fátómilẹ́yẹ Ọmọṣìládé àwọn méjèèjì ọmọ ìlú Ìkẹrẹ́ Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì ni èmi náà wọ́n sì bí èmi náà ní ìlú Ìkẹrẹ́ Èkìtì níbẹ̀ bákan náà orúkọ mi a máa jẹ́ Michael Adedayo Alaba ọmọ Ọmọṣìládé.
èjì rẹ lèmi bàbá táyé olú lèmi. omi ẹ̀gbọ́n mi ní nígbà náà. mi lè ní kẹfẹ ẹ má bẹ̀rẹ̀ sá. ṣé iṣẹ́ wo ni bàbá ń ṣe, iṣẹ́ wo ni màmá ń ṣe? Àgbẹ̀ ni iṣẹ́ àgbẹ̀ ni bàbá mi ń ṣe. Ìyá mi sì jẹ́ oníṣòwò pẹ́pẹ́pẹ́ petty trader ní ìyá mi. Ṣé bàbá mi kò yẹ ọ ní èèyàn ń béèrè, àmọ́ mo fẹ́ mọ̀ mélòó ni ẹ jẹ́ ní ìdílé yín? Ṣé ẹ̀yin nìkan ni àbẹ́ pé méjì mẹ́ta mẹ́rin sá? A pọ̀ púpọ̀ náà, àti tí bàbá ti ìyá gbogbo ẹ̀ tá bá pa gbogbo ẹ̀ pọ̀ kò ju 8 péré náà. 8 ẹ̀ ń pọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé bàbá. Mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe kékeré yín, níbo lẹ ti ṣe kékeré ń pè yàn kọ́ lajú yẹn bẹ̀rẹ̀ sí gbélé ayé, níbo ni? Ṣé primary school, secondary school? ẹ sábà mi sọ díẹ̀ ẹ ṣe bẹ̀rẹ̀ kékeré yín sá. Ìlú Ìkẹrẹ Èkìtì yẹn náà ni a bí mi sí nìkan bí ọdún bíi mélòó kan sẹ́yìn kò tí ì pẹ́ báyìí. Mo lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Ìkẹrẹ Èkìtì náà bákan náà tí a mọ̀ sí St. Silas African Primary School. Mo wá lọ sí ilé ìwé Local Authority Secondary Modern School ní ìlú Ìjù, Àkúrẹ́. Lẹ́yìn secondary modern school yẹn iṣẹ́ ọwọ́ pẹ́pẹ́pẹ́ lákàndẹ̀ ṣe kó tó di pé mo darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré. Àwọn iṣẹ́ wo lẹ atúgbọ̀dọ̀ mẹ́nubà torí ìtàn gbèsè yín là ń múlẹ̀ bá mi sọ̀rọ̀ iṣẹ́ yẹn. Wọ́n fi mí síbi ẹnu ẹ̀kọ́ṣẹ́ nígbà yẹn after modern school yẹn, nígbà tí ó sí agbára láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́. Iṣẹ́ tí mo ṣàwà kọ́ gan ni iṣẹ́ stenography tí a mọ̀ sí iṣẹ́ àwọn tán typist. Ṣùgbọ́n ní àkókò yẹn gangan bí mo ṣe ń kọ́ṣẹ́ yẹn lọ́wọ́, torí ẹni tí mò ń kọ́ lọ́dọ̀ wọn ó jẹ́ ọ̀rẹ́ sí ẹni tí mo pe orúkọ ẹ̀ ní Jòsí Ayọ̀rìndé tó jẹ́ ọ̀gá Olorin. Níwọ̀n ìgbà tí àwọn náà dẹ̀ ti tán rí pé mo jẹ́ ọmọ tó ní ẹ̀bùn iṣẹ́ orin yẹn, so àwọn náà fẹ́ kí n wà lọ́dọ̀ wọn. So láti ọ̀dọ̀ wọn ni mo ti wá ń lọ tí mo ti ń kọ́ iṣẹ́ typewriting yẹn. So kó tó wá di pé fúlè mo kúkú wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré yẹn gan pátápátá ní 1972. 1972 lẹ darapọ̀ mọ́ ọ̀dọ̀ ọ̀gá yẹn. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n mo ti wà lọ́dọ̀ ọ̀gá yẹn fún bí ọdún mẹ́ta because family ni wá, so bí ẹ̀gbọ́n náà jẹ́ mi ní family, so mo ti gbé lọ́dọ̀ wọn bí ọdún mẹ́ta. Ṣùgbọ́n lẹ́yìn ọdún mẹ́ta yẹn gbogbo ọdún bíi mẹ́ta yẹn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa ń bá wọn lọ òde báwọn gbẹ̀. Ṣùgbọ́n nígbà tó wá di ọdún 1972 gan-an mo wá jẹ́ ìkànnú àwọn ọmọ báǹdì wọn lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa wọn díẹ̀ torí ẹni tó bá jẹ́ pé ẹ̀wà lẹ́yìn á jẹ́ pé àwọn náà àgbà eléré ni wọ́n. Ẹ bá mi sọ ṣókí díẹ̀ ní ìgbà yẹn. Jùjú ló ń kọ ní ìgbà yẹn náà ni. Jùjú ni. A jẹ́ pé ládùúgbò ibẹ̀ yẹn náà wọ́n mọ̀ wọ́n dáadáa. Lágbára Ọlọ́run. Ìgbà tẹ dẹ́yìn wọn ṣé ẹ lọ ń gbé ni àbẹ́ yín ṣe instrument àbí mo fẹ́ mọ bí ní àtúnyẹn ṣe bẹ̀rẹ̀ tẹ ìgbà tẹ dẹ́yìn wọn yẹn. Nígbà tí mo dé inú ẹgbẹ́ yẹn ibi ìlú mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ẹ lùlù. Bẹ́ẹ̀ni tí a mọ̀ sí conga. So I was the congarist then. So láti bẹ̀ mo bẹ̀rẹ̀ sí play guitar torí ní àkókò ìgbà kan báǹdì yẹn a move lọ sí Ìjẹ̀bú-Igbó. Èèyàn kan láti pàṣẹ èèyàn kan la fi dé Ìjẹ̀bú-Igbó ńgbà yẹn tí wọ́n fẹ́ ran ọ̀gá mi yẹn lọ́wọ́. So ibẹ̀ ni mo ti mọ̀ ní ọ̀gá mi yẹn ti mọ ẹni tí ó ń play guitar fún Popular Jingo, bàbá Popular Jingo nígbà yẹn. So ẹni tó ń play guitar fún wọn yẹn wọ́n pè ní Oko torí ọmọ Ìgbò ni. Òun ló wá fi ọwọ́ accompany guitar yẹn hàn mí. So láti bẹ̀ èmi wá bẹ̀rẹ̀ sí rehearse ẹ̀ fúnra mi, bẹ̀rẹ̀ sí practice ẹ̀, àwa ń lọ play ẹ̀ níbi play gbogbo títí tí mo fi mọ̀ dáadáa.
so bí mo ṣe di accompany guitarist fún band yẹn nìyẹn. lẹ́yìn tẹ́ lùlù tán bẹ́ẹ̀ni ẹ bọ́ sórí mo guitar. bọ́ sórí guitar. kí ló wá sún dé elégbè lẹ́wà dì lẹ́yìn yẹn o. mo tún di elégbè so gbogbo ẹ̀ náà ni mo jẹ́ mọ́ ẹni tí ọmọ tó bá ti ní ẹ̀bùn so ó ṣàwádìí pé kò sí ibi tí wọ́n bá fi mí sí tí mi ò ti lè gbìyànjú díẹ̀. ọdún mélòó lẹ lò ní ẹ̀yìn wọn. ọdún 4 lẹ lò lẹ́yìn. ṣé wọ́n ṣe rẹ́kọ̀dì kankan gbà yẹn. wọ́n ṣe rẹ́kọ̀dù ẹyọ kan nígbà yẹn. lásìkò tẹ́ ń sọ ìtẹ́ àwọn ọ̀gá yẹn olóògbé kọ́nà bá mi fọ̀rùn kẹ́wọ̀n. ọ̀hún ní jùjú wo ló wà ń gbà yẹn torí mọ̀ pé ṣáà náà tó ń kọ jùjú lásìkò yẹn náà. bẹ́ẹ̀ni. ẹ bá mi sọ wọn ní jùjú tó wà ń gbà yẹn. 19 kí nìyẹn bíi. 1976 ni mo kúrò ń bẹ̀ gan-an so between 1972 and 76. so torí Èkìtì lọ́hùn ni wọ́n fara mọ́ jù àwọn band tó ń dẹ̀ wà lọ́hùn yẹn nígbà yẹn torí Wálé Glorious ló milẹ̀ gangan ní Ondo State ńgbà yẹn torí wọ́n ti create Èkìtì State lẹ́yìn Wálé Glorious yẹn ó tètè kú torí 1972 yẹn náà ló kú àwọn Dr. Ọlájọmbò àwọn Bọ́lá Làwà àwọn Olú Ọlátúbọ̀sún yẹn ló take over lẹ́yìn tí Wálé Glorious kú so àwọn míì tó tún wà ní gbogbo area wọ̀nyẹn nígbà yẹn àwọn olórin ìbílẹ̀ náà tó ń wà bí àwọn King Femi Àríyọ̀ Elémùrè Ògúnyẹmí so àtàwọn míì bẹ́ẹ̀ ní Ondo town àwọn bàbá Y-Worry orchestra then àwọn báńdì kúrú lọ́jà wà nìbàdàn mẹ́kọ̀ọ́ bí ngbà yẹn táìmù ẹ̀ làwọn bàbá Àpólà King náà milẹ̀ nìbàdàn bí then King Sunny Adé Chief Ebenezer Obey lẹ́kọ̀ọ́ lọ́hùn àwọn Admiral Délé Abíọ́dún Àwùjá Bello àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo àwọn tí tó ń milẹ̀ ní ìgbà àwọn yẹn ni. bàbá kí ló wá ṣẹlẹ̀ ṣé ẹ bá ọ̀gá yín jànábẹ̀ wò pé ẹ̀yin náà ti tó dábàá ní báwo ni ìrìn àjò bẹ́ẹ̀ ṣe wá dẹ́gbẹ́ sílẹ̀ ọdún wo ni àti pé kí ló fà á tẹ́ fún pé tó èmi náà fẹ́ dẹ́gbẹ́ tèmi sílẹ̀. ohun tó fà á náà ni pé wọ́n ní tọmọdé bá tó fún lọ́kọ á fún lọ́kọ tó bá tó fún ládàá tó ṣe bí òwe ńgbà tó tó àkókò tèmi náà rí i pé èmi náà tó dá dúró. 1975 ni mo sọ fún ọ̀gá mi pé ó kù ọdún kan tí mo máa lò lẹ́yìn wọn so nígbà tí ọdún kan yẹn dẹ̀ pé tó tún kù oṣù kan tí ọdún kan yẹn máa pé ó tún rán wọn létí pé ó kù oṣù kan then àwọn tí wọ́n jẹ́ bí ọ̀rẹ́ tó súnmọ́ wọn dáadáa àwọn 3 nínú àwọn ọ̀rẹ́ wọn mo ti sọ fún wọn náà ṣáájú àkókò yẹn màmá tó bí ọ̀gá mi yẹn mo sọ fún wọn náà ẹ̀gbọ́n ọ̀gá mi yẹn náà mo sọ fún wọn so gbogbo àwọn èèyàn wọn ló mọ̀ pé mo máa kúrò ní àkókò báyìí torí gbogbo wọn náà fẹ́ràn mi so ńgbà tó dẹ̀ tó àkókò tí mo fẹ́ kúrò ńgbà tí mo ti fún wọn ní notice ọdún kan yẹn mo wá èèyàn kan nínú báǹdì yẹn nínú àwọn tá a jọ jẹ́ àwọn báǹdì mo bẹ̀rẹ̀ sí kọ́ yẹn ní gìtá tí mò ń play so that tí mo bá kúrò a lè replace so àyè yẹn ò ní yọ ọlẹ̀ so ngbà tí mo dẹ̀ fẹ́ kúrò mo pe àwọn èèyàn including àwọn family ọ̀gá mi àti gbogbo mo fẹ́ kí wọ́n ṣe fún mi bíi freedom èmi fẹ́ jẹ́ ẹni àkọ́kọ́ torí ní agbègbè yẹn mi rí kí mo máa ń rí àwọn oníṣẹ́ ọwọ́ mi tí wọ́n máa ń free lọ́dọ̀ ọ̀gá wọn tó ọ̀gá wọn máa gbàdúrà ṣùgbọ́n mi rí olórin kankan kó ṣe bẹ́ẹ̀ rí èmi wá fẹ́ fi mo fẹ́ fi lay foundation yẹn so mo dẹ̀ sọ fáwọn èèyàn àti ra bí àwọn nǹkan mímu nǹkan mẹ́nu tán lè ṣe àti pèsè gbogbo ẹ̀ so gbà tó dẹ̀ di àárọ̀ ọjọ́ yẹn wọ́n dẹ̀ kó gbogbo ẹ̀ wá sílé ọ̀gá mi yẹn already ilé wọn náà ń bẹ̀ ni mò ń gbé ọ̀dọ̀ wọn gangan ni mò ń gbé torí gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan pé family ni wá so àwọn èèyàn dẹ̀ wá wọ́n ti péjọ sí sitting room wọn ṣùgbọ́n ó ṣe ni láàánú pé nípa pé ọ̀gá mi ò fẹ́ kí n lọ ṣùgbọ́n mo wá fọgbọ́n ṣe instead tó yẹ kí kankan dẹ̀ so wọ́n kàn rọra fi style wọ́n bá jáde lọ àwọn ẹ̀tọ́ wá gbé Ayọ̀rìndé ṣé bí wọ́n la wọ́n kọ́kọ́ pè wọ́n ti dúró sáàrin àwọn èèyàn so ẹni tó jẹ́
àgbà tó máa gbẹnu àwọn èèyàn yẹn sọ ó wá sọ̀rọ̀ ó wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ṣe òkú tọ́jú nǹkan kan ṣe nísìnyí ó tó àsìkò tó fẹ́ kó gbàdúrà fóun kó tó máa lọ bọ́gà mi ṣe wá kúrò láàrin wọn nìyẹn wọ́n ti rò pé bóyá ó fẹ́ lọ mú nǹkan àfìgbà tó ń dẹ̀ rí tó dẹ̀ ń lọ wọ́n ṣáà pé títí so ó wá jáde ńlẹ̀ finally nígbà tí àwọn èèyàn yẹn gbogbo wọn wá ní kí n kúnlẹ̀ sí àárín wọn bẹ́ẹ̀ àtẹ̀gbọ́n ọ̀gá mi yẹn àti màmá ẹ̀ tó bí lọ́mọ àti gbogbo àwọn èèyàn táwọn àmì gbogbo wọn bẹ̀rẹ̀ sí gbàdúrà fún mi so wọ́n dẹ̀ pín gbogbo nǹkan tí mo kọ́ lẹ̀ wọ́n dẹ̀ mú so bí ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn ọ̀gá mi wá padà wá bá mi ó wá padà bẹ̀ mí pé ó ti òun lára lẹ́yìn pé òun ò fẹ́ kí n kúrò ní mo dẹ̀ ní ṣe bí ẹ̀ bá dẹ̀ fọgbọ́n ṣe é pé orí bẹ́ẹ̀ so bí ẹ̀ ṣe rí ni ẹ̀ tó tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé mi ò fi ìjà kúrò lọ́dọ̀ ọ̀gá mi mo finú fíndọ̀ ọ̀gá mi dẹ̀ bọ́ tẹ́lẹ̀ kí n tó kúrò. báwo ni ìrìn àjò yẹn ṣe wá jẹ́ ẹ̀yin tẹ́ kúrò ní ẹ̀yìn olórin ńlá tẹ́ wá fẹ́ lọ dẹ́gbẹ̀yìn sílẹ̀ ṣé owó ti wà lọ́wọ́ yín gbà yẹn ni àbí kí ni nǹkan tó tì í gbé mo lè dá dúró nísìn. olóyìnbó a máa sọ pé determination ni mi ì ní owó kankan mi ì ní kankan gbà ṣùgbọ́n mo ti determine pé mo fẹ́ tẹ̀síwájú. Nílùú ńbẹ̀ náà ni mo ti wá àwọn èèyàn àwọn tájìjọjọ́ rẹ tẹ́lẹ̀ àwọn kọ̀ọ̀kan gbogbo tí mo sọ fún pé mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tèmi tán dẹ̀ sọ pé àwọn rẹ́dì láti tẹ̀lé mi torí kò sí gbogbo èèyàn tó wà nílùú yẹn ní agbègbè yẹn to the glory of God èmi náà wá ń wò nínú báńdì yẹn so nígbà yẹn so ìgbà tí àwọn tán jẹ́ ẹlẹgbẹ́ mi tán gbọ́ báyìí pé mo fẹ́ bẹ̀rẹ̀ tèmi kíákíá nínú wọn dùn sí so àwọn méje wọ́n tẹ̀lé mi wá Ìbàdàn láti wá ẹ kúrò Ìbàdàn ẹ ti wá dá Ìbàdàn mo ti wá dá lẹ. ṣé tí ń wá Ìbàdàn gbà yín tẹ́ fi mọ̀ kí Ìbàdàn lẹ fẹ́ wà ní ẹ fún mi ní àṣírí yẹn. Kò sí sẹ́mọ̀ gẹ́gẹ́ bí olórin ọ̀gá mi yẹn náà àti jìjọ wá sí Ìbàdàn wá ṣeré rí àti ṣeré lẹ́kọ̀ọ́ àti ṣeré ní sẹ́kọ̀ọ́ mo sọ pé agbéjẹ̀búgbó díẹ̀ náà so mo ti mọ gbogbo eré amọ̀dẹ̀lá mo mọ gbogbo àwọn olórin tán wà ń bí wọ̀nyí so nígbà tí mo dẹ̀ ronú pé mo máa kúrò ní Èkìtì torí mi fẹ́ kí èmi àti ọ̀gá mi ká wà ní inú ìlú kan náà tí ò dẹ̀ kì í ṣe ìlú tó tóbi púpọ̀ so ìdí nìyẹn tí mo fi wá sí Ìbàdàn. báwo wá ní ìrìnàjò yẹn ṣe wá dé tó di pé ẹ wá bára ìlú Ìbàdàn tẹ́ fẹ́ gbégbá Juju àti gbogbo àgbáláyé ti mọ̀ yín sìn ẹ jẹ́ ká mọ̀ wọn bó ṣe lọ́ngbà yẹn náà ẹ jọ sá. nígbà tí mo máa kó tó di pé nígbà tí mo máa ṣètò láti wá sí Ìbàdàn olórin kan wà nígbà yẹn tí àwọn náà kì í ṣe olórin tó lórúkọ púpọ̀ ṣùgbọ́n wọ́n ń ṣe díẹ̀ nígbà àbúrò náà jẹ́ sí bàbá Délé Òjó tán ti di olóògbé ńsìn wọ́n ń pe ọ̀gá yẹn nígbà yẹn wọ́n ń jẹ́ Jòsí Gárúbà but wọ́n later wọ́n change orúkọ sí Monday Joe wọ́n sì wà dé sí so àwọn ni mo wá bá mo rí i pé báǹdì wọn ń gbà yẹn wọn ju 5 péré wọ́n dẹ̀ ní irinṣẹ́ wọ́n ní ọ̀gá torí irinṣẹ́ tí bàbá Délé Òjó ń lò kán tó lọ sí Amẹ́ríkà àbúrò wọn yẹn náà kò fún òun ló fi establish so nígbà tí mo wá sọ fún wọn pé mo fẹ́ bẹ̀rẹ̀ báǹdì tèmi pé báyìí wọ́n dẹ̀ ní kí n máa bọ̀ pé kákúkú jìjọ máa bẹ̀ so bí mo ṣe wá kódà ilé ọ̀dọ̀ wọn la dé sí ní Kúdẹ̀tì ní ìlú Ìbàdàn bí so bàṣẹ àwa jìjọ kó báǹdì yẹn pọ̀ so tá a bá lọ òde bóyá lọ ṣe jump tàbí wọ́n pè wá sí táwọn bá ti bẹ̀rẹ̀ sí play lọ èmi lè máa play instrument kan tó yẹ pé ṣàṣà ní instrument mi ti lè gbìyànjú díẹ̀díẹ̀ so èmi náà dúró gẹ́gẹ́ bí ọmọ ìgbà míì wọ́n lè ní kí n jókòó pé kí n kàn wá so mo lè ṣe act bíi manager mi kan so tó bá wá ṣeré díẹ̀ wọ́n wá hand over fún mi pé kémi máa lead lọ so ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì tí n bá bẹ̀rẹ̀ sí lead àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá dìde wọ́n á sọ pé wọ́n á wá rò pé mi lọ̀gá pé kí ló dé tí mo fàyè lẹ̀ fún tí mi tètè bẹ̀rẹ̀ tí mo fàyè lẹ̀ fún ọmọ iṣẹ́ máa ní ọ̀gá mi nìyẹn pé ìgbà tó yọ̀ǹda mi ni mo tó kọrin so a wá ṣe yẹn fún àkókò ìràngbà díẹ̀ kó tó wá di pé mo ṣẹ̀ṣẹ̀ wá dá dúró gedegbe mo wá bẹ̀rẹ̀ tèmi fúlẹ̀. kí ló kọ báàdì yìí tẹ́ fi bẹ̀rẹ̀ ńgbà yẹn.
Michael Ade and his African Stars. ọdún kankan lọ bẹ̀rẹ̀ báńdì yẹn. tí mo bẹ̀rẹ̀ 1976 yẹn náà gbogbo tá a fi ṣe yẹn pẹ̀lú Josi Garuba kojú àárín bí oṣù mélòó kan. Adé ní March mo dẹ̀ bẹ̀rẹ̀ tèmi finally ní mo bẹ̀rẹ̀ ní July August ni mo bẹ̀rẹ̀ tèmi gan finally tàbí rehearsal but November 1 làwa launch ẹ̀ gan tá a bẹ̀rẹ̀. ẹ ṣé bàbá mi ṣé ń rí bí bàbá ṣe mú ọ̀rọ̀ yẹn láti ọdún tó ti pẹ́ ètò àgbààgbà ní ẹnu àgbà òun ni obì yẹn náà tẹ́lẹ̀ bọ́ ṣe mú ọ ti wà lẹ́nu iṣẹ́ ti pẹ́ àdẹ̀dúpẹ́ lọ́wọ́ pọ́ sí wà láàyè ọ wà láàyè ẹ máa bá a ká lọ ẹ ṣé bàbá. ìgbà la kọ́kọ́ wá wọ stúdíò tó di pé ẹ po rẹ́kọ̀dì pọ̀ tó di pé wò pé Michael Ade fẹ́ wọ stúdíò báyìí ìkíní nìyẹn báwo ni ẹkùnrin yẹn díẹ̀ fún wa tẹ́ bá rántí. Báwo ni ayé bẹ́ẹ̀ ni kí n kọ gbogbo orin mi bẹ́ẹ̀ láti kọ gbogbo ẹ̀. nígbà yẹn tó di pé ẹ ti wá gbé rẹ́kọ̀dì ń jáde báwo ni ìgboro báwo ló ṣe gbà mo ti mẹ́ta bẹ́ẹ̀ yẹn sá. lákọ̀ọ́kọ́ lẹ́yìn tá a bẹ̀rẹ̀ ní ọdún 1976 yẹn 1978 ni mo wọ studio tá a rìkọ́dù orin àkọ́kọ́ through label na Ariyo Sound Studio ṣùgbọ́n Ìyàndá Records láti ṣe rẹ́kọ̀dì yẹn ní factory yẹn. nígbà yẹn kí lorúkọ àwo yẹn sàn. àwo yẹn mo pe àkọlé ẹ̀ ní ìyìn àtọpẹ́. ṣùgbọ́n track tí màá nífẹ̀ẹ́ láti kọ ń bẹ̀ torí ìyìn àtọpẹ́ yẹn gbogbo èèyàn ló mọ̀ yẹn ìyìn àtọpẹ́ ni mo mú wá fún ẹ̀ ṣùgbọ́n track tí mo fi ní pé ẹ kú iwájú ẹ̀yin àgbà nínú eléré ẹ bá wa dúpẹ́ ẹ bá wa fògo f'Olúwa àkọjá ewé wa rèé o Èdùmàrè bá wa fètò sí àkọjá ewé wa rèé o Èdùmàrè bá wa fètò sí àfìbàfẹ́lẹ́ Èdùmàrè ọba aláṣẹ ìgbà gbogbo àgbà tí ń bẹ níwájú wa ẹ kú iwájú ẹ̀yin àgbà nínú eléré ẹ bá wa dúpẹ́ ẹ bá wa fògo f'Olúwa báwo ló ti rí àní báwo ló ti ṣe èyí ti rí tórin fi dorin ọ̀tẹ̀ o ọ̀rọ̀ àgbà méjì kò yẹ kó dọ̀tẹ̀ fún gbogbo wa ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ ẹ̀yìn ẹ jẹ́ ká fara wa mọ́ra so orin rẹ́kọ̀dù àkọ́kọ́ nìyẹn a ṣe second album ní 1980 ṣe rí tàkọ́kọ́ àti kejì kò popular torí kò sí publicity fún wọn títí ìwọ̀nba àwọn èèyàn tán súnmọ́ yín náà ní oore ọ̀fẹ́ àti ní rẹ́kọ̀dì ẹ̀ ń gbà yẹn ṣùgbọ́n nígbà tó wá di 1981 àwa ṣe third album through Ọlátúbọ̀sún record company Ọlátúbọ̀sún ó jẹ́ media man wọ́n wá pariwo rẹ́kọ̀dù yẹn wọ́n polówó ẹ̀ l'Oyo State wọ́n polówó ẹ̀ l'Ondo State wọ́n polówó ẹ̀ ní àwọn èèyàn wá mọ rẹ́kọ̀dù yẹn ìgbà iná ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí mọ ẹni tó ń jẹ́ Michael Ade so orin yẹn ní àkọlé ẹ̀ ní ẹ̀yin àgbà ẹ̀yin ọ̀dọ́ so mo kọrin yẹn pé ẹ̀yin àgbà ẹ̀yin ọ̀dọ́ ẹ bá wa túnlẹ̀ yìí ṣe ẹ̀yin àgbà ẹ̀bẹ̀ là ń bẹ̀ ẹ̀yin àgbà o ẹ bá wa túnlẹ̀ yìí ṣe o torí àgbà kì í wá lọ́jà kórè ọmọ tuntun wọ́ bọ́mọdé bá ní ká jẹ tán àgbà ní ẹ jẹ́ ká jẹ kú ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùúrọ̀ àṣẹ lọ́jọ́ alẹ́ ohun méjì pàtàkì ló sọnù ní Nàìjíríà òtítọ́ pẹ̀lú ìfẹ́ ti sọnù lórílẹ̀‐èdè wa òtítọ́ ti dọ́jà òkúta owó lọ́wọ́ la ń rèké obìnrin sọ wà ní ó lóun ò mórí ọkọ wáyé ohun tá kí ẹ̀yẹ́ fi ń ṣọkọ rẹ̀ kò wí fẹ́ nìkan kan ẹ̀yin àgbà ẹ̀yin ọ̀dọ́ ẹ bá wa túnlẹ̀ yìí ṣe ẹ̀yin àgbà. òótọ́ ti sọnù ń gbà ní Nàìjíríà ni. ọpẹ́ tó ti sọnù. kò ń ṣe ìpè sí. ó ti pẹ́ tó ti sọnù wọn sì tí ì rí he. ajẹ́pẹ́ yín bàbá yẹn ń lo iṣẹ́ o ìlú sì dáńgbà yẹn òótọ́ nẹ́nu gbà yẹn bàjẹ́ bàbá mi ẹ̀yin ti rí wájú. adúpẹ́ lọ́wọ́ náà. kí la máa sọ kó ṣẹlẹ̀ ní Savannah Hotel sọnù láti 1980. ó ti pòórá. ó pòórá ní báyìí ó tiẹ̀ ti pòórá ní báyìí. ṣé à ń gbóni tí bàbá kọ ẹ wò gbátọ́ ti kọrin yẹn wọ́n kọ́ ó dẹ̀ bá gbà mú ó bá sìn mú àgbà eléré ni wọ́n ẹ ṣé bàbá mi ayé gbà yẹn dáadáa. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. owó ìyẹn rìn dáadáa. ó rìn dáadáa. máa ń bèrè lọ́wọ́ yín ẹ ti dárúkọ wọn bàbá nídìí eré yìí ńgbà tí ẹ ń gbọ́ wọn tẹ̀ ń wò wọ́n káàkiri ìgbà wo ló di pé wá pàdé ẹ jẹ́ ń bèrè bíi méjì mẹ́ta ìgbà wo lẹ pàdé
King Sunny Ade tó di pé Michael Ade wá di pé ẹ pàdé wọn mo fẹ́ mọ bí ìgbà yẹn ṣe rí ìgbà wo ni tẹ bá rántí báwo ni ìgbà yẹn ṣe lọ torí ẹni tẹ ti mọ̀ títí láti ọjọ́ tó di pé tó wá di pé ẹ pàdé wọn ẹ bá mi sọ. Ìgbà àkọ́kọ́ tí mo máa pàdé King Sunny Ade meeting ni mo ti pàdé wọn meeting ẹgbẹ́ Olorin ní Adamasingba ní àdúgbò Adamasingba ní one big hotel àti ń ṣe meeting gbà yẹn mo lè wá mo lọ kí wọn mo lọ bá wọn mo dẹ̀ introduce ara mi sí wọn ni wọ́n dẹ̀ dùn wọ́n gbà mí tayọ̀tayọ̀ wọ́n dẹ̀ fún mi ní oríṣiríṣi àwọn àmọ̀ràn gẹ́gẹ́ bí àgbàlagbà gbà mí níyànjú lóríṣiríṣi so láti bẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ bòmíì tán bá ti wá kọrin ìgbà míì there was a time tán wá kọrin ní Poli nìbàdàn èmi àtàwọn boys mi a lọ síbẹ̀ àtún lọ kí wọn ọjọ́ yẹn wọ́n tiẹ̀ ní kí wá kọrin lórí stage wọn ṣùgbọ́n mo dọ̀bálẹ̀ pé bàbá ẹ má tí ì jẹ́ ń kọrin lórí stage yìí ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti wájọ kọrin pọ̀ dáadáa so. bàbá bẹ ṣe ń bá mi lọ yẹn tẹ̀ ń àwọn àwo méjì mẹ́ta tẹ̀ ń sọ yẹn wọ́n rárá máa wò ó pé ìgbà wà ní Ogun Laye rẹ́kọ̀dì tó kárí tó wá di national anthem káàkiri pé kò ń ṣe kíní kò ń ṣe kíní ọmọ mi àmọ́ àwọn ọ̀pọ̀ ọ̀rọ̀ bíi kíní àbí kejì àbí kẹta rẹ́kọ̀dì mélòó lẹ ti ṣe kó tó di pé wá ṣe àwo yẹn. lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ bẹ́ẹ̀ pé Oju Ogun Laye yẹn náà wọ́n rò pé àwo àkọ́kọ́ mo ní tó bá jẹ́ pé ọmọ ni rẹ́kọ̀dù mo ní ọmọ ìkọkànlá ni Oju Ogun Laye a ti ṣe 10 ká tó ṣe Oju Ogun Laye torí lẹ́yìn 3 tí mo sọ lẹ́ẹ̀kan yẹn a ti ṣe àwọn míì lóríṣiríṣi a ṣe àríyá a ṣe èyí tí mo pe àkọlé ẹ̀ ní àṣejù a ṣe wedding bell agogo ìgbéyàwó a ṣe so oríṣiríṣi àwọn míì bẹ́ẹ̀ gbogbo dancing love so nígbà tó wá di 1991 la ṣe rẹ́kọ̀dù yẹn gan kì í ṣe Oju Ogun Laye ni àkọlé ẹ̀ ṣáájú a pè ní open up. Oju Ogun Laye yẹn kàn jẹ́ track kan nínú ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ lè sọ pé àwọn èèyàn àwọn fans àwọn customers àwọn tó ń rà á náà sọ lójú Ogun Laye so ló wá àwa la sọ bẹ́ẹ̀ ló wá di pé company tó ń ta ìgbà tán wá fẹ́ lọ produce mi so náà wá change title yẹn sí Oju Ogun Laye. orúkọ tẹ pé ní ẹkú torí táwọn èèyàn bá fẹ́ rà tẹ́lẹ̀ náà ti dé ẹjọ́ rẹ́kọ̀dù Michael Ade yẹn Oju Ogun Laye ẹjọ́ afẹ́ Oju Ogun Laye afẹ́ rogun so ẹlòmíì tán bá ti fún torí open up a ní òun kọ́ Oju Ogun Laye lòun fẹ́ wọ́n ní òun ní ẹ play ẹ̀ ó wà nú ẹ̀ so bọ́n ṣe kúkú wá change Ogun Laye orúkọ tó fẹ́ lọ́kùn fún yẹn kò síbi ṣe máa bá yín tí à ní yànnàná tí à ní sọ̀rọ̀ ń pa rẹ́kọ̀dì yẹn torí rẹ́kọ̀dì yẹn ó jẹ́ gbogbo èèyàn mọ̀ yín káàkiri àgbáláyé kí ló wọ́n máa sọ lédè òyìnbó inspiration kí ló mú ẹnikẹ́ni ṣe dé nǹkan tó kọ́ fún yín tẹ́yìn náà kọ́ fún mi nìyẹn kí ló mú wá tẹ́ fi pass irú mẹ́sẹ̀gì yẹn nínú àwọ̀ yẹn kí ni ìrírí abẹ́kọ̀ọ́kọ́ kẹ́bi ẹ bá mi yànnà náà. ó pín sọ́nà méjì ipa àkọ́kọ́ ni ìrírí tèmi mo láwọn ìrírí díẹ̀ tó pọ̀ látẹ̀yìnwá ṣùgbọ́n àwọn ìrírí ti ọdún 1990 ó wá ju gbogbo tàtẹ̀yìnwá lọ tó yẹ pé ìrírí ọdún kan ṣo yẹn ṣe ló dàbí ọdún 10 nígbà tí gbogbo ẹ̀ wá ń lọ bẹ́ẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí èmi náà wá bẹ̀rẹ̀ sí ṣe research gẹ́gẹ́ bí àṣà àwọn eléèbò mo wá bí àwọn èèyàn mo wá rí i pé tẹ́lẹ̀ náà bá máa sọ àwọn kan tó ṣe òun náà ní tiẹ̀ ìyẹlé tọ̀hún náà sọ tiẹ̀ àgbàlagbà sọ tiẹ̀ ọmọdé sọ tiẹ̀ ìyẹn ni mo fi wá conclude pé mọ̀ pé Ogun Laye so Oju Ogun Laye yìí kò ṣe rí yẹn torí ọdún 1990 yẹn mo fẹ́ lè sọ pé láti ìbẹ̀rẹ̀ títí di December 31 ṣàṣà ni kò sí oṣù tí mi ní àwọn ìdojúkọ ṣùgbọ́n àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run bá mi ṣẹ́gun gbogbo wàhálà wọn yẹn ìyẹn ló fi wá di ọdún 1991 ní wá yẹ pé nínú orin tí mo fẹ́ kọ nígbà yẹn mo kàn fi wá
track kan ń bẹ̀ bí ìṣẹ́jú 5 mo kàn fi kọ orin Oju Ogun Laye yẹn not knowing pé gbogbo eléyìí gan ta ti ẹ̀ ń rehearse pátápátá fún Oju Ogun Laye ìṣẹ́jú 5 péré yẹn òun làwọn èèyàn ń lọ bẹ̀. so bó ṣe rí nìyẹn. báwo ni ìgbà yẹn tí rẹ́kọ̀dì yẹn jáde tí ó di pé Michael Ade gbé jáde kí ló ṣe sí yín kí nìkan tó ṣe sí ìgbésí ayé yín báwo láyé ṣe gbà ẹ̀yin gan báwo ni ìgbà yẹn tó di pé orin yẹn tó dé kó làwáyé wà tó dẹ̀ pé kò síjọ́ ta máa tán tẹlifíṣàn máwòrán báyìí tí à ní rí báwo ni ìgbà yẹn nígbésí ayé yín. To the glory of God torí gbogbo nǹkan a gbọ́dọ̀ máa fi ọpẹ́ fún Ọlọ́run torí wọ́n sọ pé jẹ́ bẹ́ẹ̀ tí Olúwa ni tá bá fi dá ìdá tèmi track Oju Ogun Laye yẹn mi ò rẹ́kọ̀n pẹ̀lú ẹ̀ lọ títí eléyìí tá à ń ṣe rìhásà ní lórí gan làwọn track yòókù yẹn tẹpẹ lórí ẹ̀ tọ̀sán tòru gbogbo bá ṣe máa play strings bá ṣe máa play again open up wá bá mi jó open up bí wá bá mi jó ijó kájọ jó ten vision sí Juju rock Juju rock abúlé kan ní Ìbàdàn bí wọ́n pè bẹ̀ ní Àbá Olóòṣà la máa gbé jẹnẹrétọ̀ tá máa kórin iṣẹ́ lọ ní alẹ́ a máa rehearse títí di lẹ́mọ̀ ni kì í rehearse Oju Ogun Laye yẹn ìyá kan fi yẹn ṣe support ìjà pé kíní ni àfìgbà tí rẹ́kọ̀dù yẹn jáde even ìgbà tí company yẹn wọ́n fẹ́ ká ya promotion video ngbà tá tún máa ya video track open up láyà open up yẹn ṣá ó ṣá pa yín gan. so máa nǹkan ló kọ́kọ́ sin mi nígbẹ́rẹ́ ìpàkọ́ to his blessed memory bàbá yẹn ni chief of staff ọba Micho Ade nígbà yẹn torí mo kí ọba Micho Ade náà títorí pé mo kí ọba Micho Ade níbẹ̀ yẹn mo invite máa yẹn lọ́jọ́ fídíò kan wá gbọ́ bẹ́ẹ̀ ó dẹ̀ gbọ́ everything ó wá gbọ́ track yẹn ló wá ní kí ló dé tá a ya track yìí àní pé ntí company ní káyà ni àti pé àwa gan ẹ rí báwọn èèyàn ṣe ń jó ni ṣé mo tí àwọn dancer gbogbo wa tán jó sí yẹn tán gbẹ ó ní wẹ́ làbádẹ́ kúrò lórí ẹ̀ àfìgbà tí rẹ́kọ̀dù dé market ló wá di pé Oju Ogun Laye dà Oju Ogun Laye dà Oju Ogun Laye so ó túmọ̀ sí pé èrò ti Ọlọ́run ó yàtọ̀ sí ti ènìyàn so lákòókò yẹn ó sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ayé gbà àwọn tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà wọn nífẹ̀ẹ́ títí dì sí wọ́n fẹ́ lè sọ dorúkọ mi tí tán bá sì ní ọ̀pọ̀lọpọ̀ bòmíì báyìí tí n bá débẹ̀ tí n bá dé bòmíì wọ́n sọ pé here you meet Michael Ade or this is Michael Ade Michael Ade àwọn tó kọ Oju Ogun Laye ó tán so Oju Ogun Laye wà ní so àmọ́ ìgbà yẹn wọ́n pè yín fèrè ẹ lọ káàkiri ẹ ṣeré káàkiri nígbà yẹn tọ̀sán tòru ṣe mọ̀ pé ẹbí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan náà Nàìjíríà sì dára díẹ̀ ní gbogbo àkókò wọn yẹn jẹ́ pé kò sí ìgbà tí àríyá wà lóríṣiríṣi because àpò àwọn èèyàn ó gbé pẹ́ẹ́lí díẹ̀ àwọn òṣìṣẹ́ rówó gbà ìrẹsì òdi 34,000 nígbà yẹn bóyá èlé ní ìrẹsì nígbà yẹn bóyá 1,000 àbí nǹkan so then kò sí ẹ̀rù you can travel to anywhere either day or night anytime mo máa ń àti níṣẹ́ ní Niger State bida ṣé pé èmi nìkan mo drive èmi nìkan àwọn boys mi ti lọ and I drove from Ibadan down to bida kò sẹ́ni tó ń dẹ́rù bàyàn from bida lọ Kaduna lọ Jos so kò sí ìgbà tí èèyàn ò lè travel nígbà yẹn bá a ní play bá a lè ṣeré níbì kan di alẹ́ báyìí ìlú tá a ti máa play ní alẹ́ di ọjọ́ kejì ó tún lè ránṣẹ́ díẹ̀ àtún lọ nìyẹn ìmí a máa rìn láti alẹ́ títí mọ́jú ṣùgbọ́n nísìn kọ́lọ́run kó bá wa kó jẹ́ kí àlàáfíà ó jọba ní orílẹ̀-èdè wa Nàìjíríà. bàbá ẹ máa ya fídíò Ogun Laye yẹn ẹ yà á ní ìgboro Ìbàdàn
bẹ́ẹ̀ni wọ aṣọ àmì gbogbo nǹkan bẹ́ẹ̀ni ṣe rántí iṣẹ́ yẹn bẹ́ẹ̀ ṣe yá mo rántí ẹgbẹ́bọn lọ́wọ́ náà. àbí aṣáàgbọ́dọ̀ demonstrate ìbọn àdá láti lè signify bó ṣe message tẹ pass gangan. bàbá ọwọ́n ta ni àwọn ṣàwáwò yín nídìí iṣẹ́ yìí tó bá sọ pé òun níyì bóyá tẹ̀sùn mọ́ra yín àbí pé kínní mo torí ìta ń gbà sílẹ̀ náà ṣe pàtàkì bóyá àwọn tó jẹ́ pé ẹjọ́ ẹ ti sọ wọn bàbá ẹ ti sọ wọn bàbá ẹ wọ́n ta ni ẹ tó fara yín nǹkan mọ́ra wọn ẹ bá mi dárúkọ 2 3 mẹ́rin ni wọ́n sàn. àwọn tí àjọ jẹ́ ṣàwáwò gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé Ìbàdàn ni mo fi ṣe ibùjókòó àwọn tí tó jẹ́ aṣáájú mi tí mo bá ní Ìbàdàn bíi tán dẹ̀ ti wà nígbà yẹn àwọn bàbá àpòlà tí mo dárúkọ lẹ́ẹ̀kan ọ̀nkù tó yẹ Ajagun àwọn bàbá wọn dún gan gbà yẹn Captain Jídé Òjó kọ́lọ́run fọ̀rùn kẹ́ wọn àwọn pẹ̀lú ọ̀nkù tó yẹ Ajagun wọ́n jọ ń bí rival ni wọ́n gbà yẹn then King Bayo Owóọlá kọ́lọ́run fọ̀rùn kẹ́ àwọn náà then àwọn bàbá kan náà kí n jó sí ọ̀la wọn bẹ́ẹ̀ then Sasupi Joe àwọn tí àjọ jẹ́ bíi ẹgbẹ́ nìyẹn Young Adedayo to his blessed memory also òun náà ṣe olóògbé láìpẹ́ yìí àwọn tí àjọ jẹ́ bíi ẹgbẹ́ there is other one Captain Law City mi rò pé yẹn kọrin mọ́ ẹ̀tọ́ ó ṣe wà so then ní Èkó bẹ́ẹ̀ nílé Èkó náà àwọn Dayọ̀ Kújọrẹ́ kọ́lọ́hún to his blessed memory Sashina Peters Ṣẹ́gun Adéwálé Awújá Bello Sam Millionaire that is a great David then àtàwọn so gbogbo yẹn tẹ kan yẹn ṣàwáwò ní gbogbo yẹn bẹ́ẹ̀ni mọ kí ni bá ṣe gbẹ̀yìn tẹ wà ń bàdàn pẹ̀lú àwọn Sashina Peters nǹkan kan báyìí ṣe mọ́ra dáadáa ọ̀rẹ́ ni gbogbo wa àjọ ń kóra wa pọ̀ ni ìtàbádẹ pàdé lóde bí ọmọ ìyá ni wá kò sí wàhálà kan bí ó ti wù kí ó rí kò sí even tá a bá tún jọ pàdé a tún máa ń pera wa lórí fóònù ẹ̀lẹ́ o ẹ kú ọjọ́ mẹ́ta o gbogbo àwọn ọ̀gá YK Ajao Adélé Abíọ́dún wọn àti ẹ̀ lè ṣe kán má pè mí èmi náà lè ṣe kí n má pè wọ́n àtàwọn míì bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi. ẹ ṣé bàbá mi ìgbà tẹ dáńbàdì yín sílẹ̀ mo fẹ́ ká sọ̀rọ̀ nípa láìfù báyìí sìn torí mi fẹ́ ká kọ̀ sọ nípa rẹ́kọ̀dì nìkan ọmọ mélòó lẹ ní tó jẹ́ band boys yín àti pé ẹ bá mi share experience yín díẹ̀ nípa live performances ṣe mọ̀ pé ẹ̀yin bàbá báyìí ń ṣe rẹ́kọ̀dì dáadáa mọ́ live náà máa ń rí nǹkan 2 3 dìmú náà tẹ́ bá ń fún wọn ẹ̀kọ́ bá mi sọ́n pa àwọn ọmọ mélòó tẹ ní onílù elégbè kẹtọ́ wọn bá mi share wọn bóyá àgbàtẹ́ lọ ṣeré ń bì kankan mọ́ra wọn kọ́wọn olólùfẹ́ yín náà lè máa bá yín lọ sàn. ngbà tí báńdì yẹn gan máa bẹ̀rẹ̀ fúlẹ̀ ní late 76 yẹn àti ń lọ bíi mẹ́tàlá ní nígbà yẹn bet as time gradually nígbà tí irinṣẹ́ túbọ̀ ń kúnra wọn tó ń kúnra wọn even there was a time tó yẹ pé gbogbo èèyàn tó wà ní organization yẹn we were about 42 yes we were about 42 tó yẹ pé ti manager àti gbogbo ẹ̀ ti drivers torí àwọn ọkọ̀ tí a ní lọ́rì bus then àti kẹ̀kẹ́ tèmi tí máa bá mi tẹ̀ǹtì káàkiri so at least mo ní driver bíi mẹ́ta ní so tó yẹ pé tàjọ so ṣe pé inú organization yẹn náà ni wọ́n wà ọmọ ẹgbẹ́ náà ni gbogbo wọn. mo ní manager PRO kankan ṣe gbogbo ẹ̀ so even there was a time tó yẹ pé ọ́fíìsì mi jẹ́ méjì tí mo ní ọ́fíìsì lẹ́kọ̀ọ́ ní ọ́fíìsì ní Ìbàdàn so gbogbo yẹn ó jẹ́ kí èèyàn tó wà ní organization kó pọ̀ ṣùgbọ́n ìgbà tí Nàìjíríà bẹ̀rẹ̀ sí dry díẹ̀díẹ̀ tó yẹ pé irú gbogbo bá ṣe ń lọ káàkiri látẹ̀wá yẹn tí gbogbo ẹ̀ ò rọrùn bẹ́ẹ̀ mọ́ tá a bá ní tanra wa so ó jẹ́ kí a reduce ọ̀pọ̀lọpọ̀ so tabadẹ lọ ṣeré fún bí ògo tí ń jẹ́ ti Ọlọ́run
kò síbi tá a ti lọ lùlù táwọn èèyàn ò fẹ́ràn wa torí gbà tá a bá bọ́ sórí stage Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ láti perform tó yẹ pé a máa entertain àwọn èèyàn tó yẹ pé kí celebrant gan kó tó bẹ̀rẹ̀ sí í jó káwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí í jó àwa gan fúnra wa á ti jó nǹkan wa á ti jó nǹkan wa gan fúnra wa tó jẹ́ pé mo rántí ọjọ́ kan tó yẹ pé a lọ ṣeré nílùú kan mi ní dárúkọ ìlú yẹn àwa ní eléré kẹfà tí ó wà lórí field yẹn even àwa ní òsẹ́ni tá a play fún torí gbogbo àwọn ọmọ olóòkú wọ́n ti ṣe meeting tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé eléré kan ṣoṣo náà máa lò which is Michael Ade wọ́n dẹ̀ ti gbà wá wọ́n ti sanwó ṣùgbọ́n lẹ́yìn yẹn ìkànnú àwọn ọmọ olóòkú ó wá lọ dágbà olórin ìfẹ́ wa ní káwọn yòókù kan lọ bí àwọn yòókù náà bá ń ṣe yarí nìyẹn pé ẹ fẹ́ ṣó pé ẹ lówó àwọn náà jẹ́ nǹkan bí àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan wọ́n ṣe lọ gba eléré tí wọ́n náà ní lọ́tọ̀ọ̀tọ̀ ìgbà táwa wa máa dé kò sẹ́ni tí ẹ fẹ́ ṣeré fún gan tá a fẹ́ ṣeré fún mọ́ torí eléré gbogbo ni wá tẹ́lẹ̀ so ẹni tó jó lórí ẹbí ó kàn ní wẹ́n tẹ ibi tẹ bá rí ẹ lè sẹ́ẹ̀tì sí. bọ́ wá jó bọ́ǹdẹ̀ jó. wẹ́ abádẹ́ sẹ́ẹ̀tì sí ibì kan tá a ṣàrí ńbẹ̀ kò sí kánópì mọ́ ṣẹ́pọ̀ oníkálukú ti wà lábẹ́ kánópì tiẹ̀ bet to the glory of God tí ọjà bá tú pàtẹ́pàtẹ́ ló máa ń kú àwa pẹ̀lú King Sunny Ade nìkan ló kù síbẹ̀ di alẹ́ because King Sunny Ade wà ní pati yẹn náà àwa bẹ̀rẹ̀ sí ṣé mo kú ti mọ̀ pé kò sí ọmọ olóòkú tí ta fẹ́ play fún so abakuku change ẹ̀ n bá sọ fún àwọn ẹ̀sìn mi pé ẹ wo concert a ṣe ń bí so let's play concert a bá bẹ̀rẹ̀ bá ṣe bẹ̀rẹ̀ sí display nìyẹn ńgbà tí àwọn èèyàn tí tán wà ní ojú agbo tiwọn tán bẹ̀rẹ̀ tí wò wá lọ́ọ̀kan báyìí bó ṣe di pé kálukú ń gbé àga ní kọ̀ọ̀kan nìyẹn tán wá ń sẹ̀tì síwájú wa nígbà tó yá ní ìkànnú àwọn ọmọ olóòkú lọ́wọ́ ní ẹjọ́ announce orúkọ mi mo fẹ́ jó another one tó wá ó ní kò lè jó ṣáájú mi ìlú yẹn sáìdì ìlú kan nítòsí ńbẹ̀ yẹn ni ó wá sọ èdè ìlú yẹn ó ní yóò jó ṣáájú mi mẹ́ẹ̀ ṣẹgbẹ́rẹ̀ ṣẹgbọ́rú ẹ̀rí ẹgbẹ́dẹ̀ yẹn ṣẹgbẹ́rẹ̀ à ń ṣẹgbẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣẹgbẹ́dẹ̀ yẹn mò ń gbádùn bàbá mi mò ń gbádùn bàbá mi ìlú wo náà ti ń sọ ẹ̀yin ẹ̀dá fẹ́ kí mi dárúkọ United Kingdom náà ti ń sọ ẹ̀yin tẹ̀ ń dárúkọ ọba tún bẹ̀rẹ̀ sí jà sí náà tó bá bẹ̀rẹ̀ sí jà ẹni sọ̀rọ̀ ẹ jó ní kọ̀ọ̀kan tálàgbà ok ọ̀yá ẹ kọ́kọ́ jó madam ẹ padà wá jójó tiyín ok so bó ṣe di pé gbogbo wọn wá bẹ̀rẹ̀ sí jó lọ́dọ̀ wa nìyẹn ńgbà tó yá aṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run gba gbogbo ògo tó jẹ́ pé tí mo sọ ń bẹ̀ ni pé a kì í ṣeré níbi kankan kó sún àwọn èèyàn Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ yẹn to the glory of God. ọmọ kékeré mi ṣe máa ń bẹ̀yìn bàbá mi sọ nígbà tẹ́ ń sọ pé 1970 1980 èrè tó bá fẹ́ pé Michael Ade èrè ló fi ń pè yín gbà yẹn torí ẹ̀yìn kan máa ń sọ èèyàn mi lè sọ pé 50 naira ní 50 naira yẹn o nǹkan tó ká èrò ló fi ń pè nígbà ẹja padà sẹ́yìn káwa yìí náà lè rí nǹkan kan ká lè dìde mú. ok ẹ jẹ́ kí n tiẹ̀ sọ ìkan eré tí mo kọ́kọ́ lọ ṣe nílùú mi gangan ní 1976 yẹn 75 naira náà fi pè wá. 75 naira ẹ̀yin nìkan lẹ lọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbẹ́ mọ́tò ẹ̀gbọ́n ọmọ ẹ̀ lé lọ. eléyìí tí mo tún wá lọ ṣe tó yẹ pé tán kọ́kọ́ máa san owó tó pọ̀ fún wa tó yẹ pé nínú owó yẹn mo tún lọ ra instrument kan ṣẹ̀ṣẹ̀ jáde musical instrument kan ṣẹ̀ṣẹ̀ jáde ńgbà yẹn wọ́n pè ní repeat engine repeat amplifier tí wọ́n bá sọ̀rọ̀ hello tó máa ṣe hello ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ ẹ̀ ń lò yẹn náà nínú orin yín. bẹ́ẹ̀ ni mo lọ rà á nínú owó yẹn 300 naira. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bàbá tó pè wá lọ sí òde yẹn fún bẹ́ríà bàbá ẹ̀ ni ó sì pè mí láìpẹ́ yìí tó ní jẹ́ mo rántí iye tóun fi pè mí lọ sí ibi òkú bàbá mo ní mo rántí sá ó ní èlò ni mo ní 300 naira ó ní mo kó àìgbàgbé ó lóun kàn túlé kan receipt yẹn lòun á rí receipt yẹn sí it was 300 naira. ẹ̀dẹ̀ lówó yẹn pọ̀ ń gbà yẹn tó dẹ̀ tó tún ṣẹ́kù tẹ̀sán lọ ra irinṣẹ́ ń bẹ̀. mọ́tò tí mo kọ́kọ́ ra bọ́ọ̀sì tí báńdì wa kọ́kọ́ ń lò 1,700 naira ní náà. ó jẹ́ àlòkù tó ti fẹ́ lò pa o. ọkọ̀ mo rà lọ́wọ́ àwọn John Holt
nígbà yẹn tí a rọba tí àwọn John Holt UAC nǹkan kan ṣe tí a rí ọkọ̀ tuntun náà máa ń kó wọ Nàìjíríà kò sí tó ń jẹ́ tòkunbọ̀ ńgbà yẹn. Now ńgbà tí tán bá ti lò ó ní 1 year wọ́n á wá tà á fáwọn staff wọn. So staff tí wọ́n tà á fún ìkànnì àwọn manager ni wọ́n tà á fún ní 1,500. Ńgbà tí èmi tán sì tà á fẹ́mi ó fi 200 naira lé ló fi tà á fẹ́mi ní 1,700. Rọ́bà tó sì bá wá gbogbo síìtì ẹ̀ ló sì ní rọ́bà, gbogbo táyà ẹsẹ̀ kò tí wọ́n ní gbogbo nǹkan tó ìrìn ẹ̀ ò kọjá Òṣogbo sí Ìbàdàn, warehouse wọn l'Óṣogbo sí Ìbàdàn bíi tuntun. Mo gbé dé ìlú mi, wọ́n láti máa blame mi pé kí ló dé tí ò jẹ́ kí n wá gba nọ́mbà ilé sí tó yẹ pé nọ́mbà Ìbàdàn ló wà ńbẹ̀. Wọ́n ní ṣé mi ìfẹ́ increase revenue, mo ní kì í ṣọkọ̀ tuntun. Wọ́n ṣe bí nylon ló wà lára ẹ̀ gbogbo yẹn, ṣe bí táyà ẹ̀ náà ń wò, mo ní kò ṣáà ń ṣọkọ̀ tuntun. So bí nǹkan ṣe rí nígbà yẹn, I bought the vehicle 1,700 naira. Èló ló ń ná fún yín gbà yẹn tẹ́ bá ń kọrin, èló ló máa ń ná fún yín tẹ́ bá ń ṣeré gbà yẹn? 1 naira 2 naira nǹkan kan náà ni. Ṣé mọ̀ pé 1 naira ìgbà yẹn. Ó dẹ̀ níyì. Ẹ kú àìgbàgbé bàbá. Ọlọ́run kò ṣàánú wa. Ẹ kú àìgbàgbé. Kò ní bàjẹ́ bàbá mi. Yàrá lé aláti mú bẹ́ẹ̀ àwọn bàbá ti wà lánàá wọ́n dẹ̀ sì wà lé àná yẹn ó ṣe pàtàkì ká dìímú bó ṣe lògbèsè ayé wọn. Màá tó fi bàbá lẹ̀ àmọ́ bẹ́ẹ̀ mi ṣe ń gba ẹ̀mọ́ pé ẹ̀yin náà ń gbádùn ẹ̀. Ẹ ṣé bàbá mi, kò ní bàjẹ́. Wọ́n máa wo Michael Ade ń sì ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí. Èmi mọ̀ pé ẹ sì ń ṣe rẹ́kọ̀ fún àwọn fáǹsì yín tó ń wò yín tó ń wò pé bàbá rẹ̀ ẹ bá mi bá wọn sọ̀rọ̀, ṣé tó bá sì fẹ́ pè yín fún live performance báyìí lẹ́ni ìwé báyìí ṣe ń ṣe àdìgẹ́ báwọn ní rẹ́kọ̀dì lọ́wọ́ yìí báyìí sá. Gbogbo ẹ kò sí gbogbo ẹ tí mi ò ń ṣe. Wíkẹ́ndì tó bí ẹ ta fẹ́ ta wà yìí ń sìn lẹ́yìn wíkẹ́ndì yìí a kàn gbọ́dọ̀ máa ìpolówó ọjà ni àwọn ìlú bíi tí mo tún ní ìwòye ọ̀la ń sìn báyìí mo ti kúrò ní Ìbàdàn, mo tún níbi tí mo ti fẹ́ lọ ṣeré. À ń ṣeré káàkiri ti di sìn, mo dẹ̀ ń ṣe rẹ́kọ̀d mi míì ó máa jáde láìpẹ́ ń sìn lágbára Ọlọ́run by May máa release another album. Èyí tí mo ṣe last ń sìn Desperation. Ti last time mo fẹ́ kẹ́ kọ fún mi díẹ̀, mi fẹ́ ká fi ẹja àfogun la ẹ bá mi kọ lára, ẹ má kọ eléyìí o, lára last one yẹn kẹrẹ bá mi fún wa ká di díẹ̀ mú bẹ́ẹ̀. Desperation lẹ́pẹ́ àbí ó dẹ̀ wà káàkiri lójú tó ti ń ta rẹ́kọ̀dì, ẹ bá mi kọ díẹ̀ bẹ́ẹ̀ bàbá. Tẹ́ bá dẹ̀ fẹ́ kọ́ nú eléyìí fún mi ò bí mi fẹ́ ká líìkì ẹ̀ síta, ẹ bá mi kọ lára Desperation yẹn. Ọ̀rọ̀ tó wó máa dá sílẹ̀ apá owó ò ní lè ká, ọ̀rọ̀ tó wó máa dá sílẹ̀ apá owó ò ní lè ká, kí la pè kánú ko owó kí la pè kánú ko, kí ni gbòǹgbò ẹ̀ṣẹ̀, kí ni kẹ̀kẹ́ ìhìn rere, ìfẹ́ kí sì ni gbòǹgbò ẹ̀ṣẹ̀, kí ni ìdáhùn sí ohun gbogbo, lórí owó Michael Ade gbogbo ọ̀rọ̀ gbogbo lórí owó ni. Another track ń bẹ mo sọ pé àwọn oyún inú fẹ́ gun jeep, àwọn ọmọ ọwọ́ fẹ́ gun helicopter, àwọn ọmọ ìrìnsẹ̀ wọ́n fẹ́ gun jet, ọ̀rọ̀ owó wá dìbò lọ yàgò fún mi. Gbogbo ẹ̀ torí owó náà ni, gbogbo ẹ̀ torí owó náà ni. Ayé ti di gbàǹjo, orin táyé kọ kiri, ìlú orin kó lọ ńlẹ̀ kó dowó, ìlú táyé ń lù kiri, ìlú kó lọ ńlẹ̀ kó dowó. Ọmọṣẹ́ gidi ò sí mọ́, ọmọṣẹ́ kó lọ ńlẹ̀ kó dowó, ọ̀gá gidi ò wọ́pọ̀, ọ̀gá kó lọ ńlẹ̀ kó dowó, olùkọ́ gidi ò sí mọ́, olùkọ́ kó lọ ńlẹ̀ kó dowó. Ẹ̀sìn táyé ń ṣe kiri, ẹ̀sìn kó lọ ńlẹ̀ kó dowó, ọ̀pọ̀ ìjọ àsìkò yìí, ìjọ kó lọ ńlẹ̀ kó dowó, òṣèlú táyé ń ṣe kiri, òṣèlú kó lọ ńlẹ̀ kó dowó. Ìgbéyàwó táyé ń ṣe kiri, ìyàwó gidi ò pọ̀ mọ́, ìyàwó kó lọ ńlẹ̀ kó dowó, torí pé ọkọ gidi ò wọ́pọ̀, ọkọ kó lọ ńlẹ̀ kó dowó. Ayé ti di gbàǹjo kó lọ ńlẹ̀ kó dowó. Desperation. Mi fún yín promo yẹn iná ẹ gbọ́ bó ṣe kọ́ kò yẹ ká tẹ̀ sọ yẹn jù ẹ wá káàkiri tó ti ń ta ojúlówó rẹ́kọ̀dì ẹ jẹ́ àmú ká èmi kò àmú kẹ́ gbádùn ẹ̀ kẹ́ dín nǹkan gidi mú kó lè wúlò. Bàbá máa béèrè lọ́wọ́ ilé bẹ́ẹ̀ lè má fẹ́ kí béèrè
ẹ̀yin náà ti lo sáà bó tẹ̀ pé ẹ̀sìn ló ń sìn nígbà tí Michael Ade káàkiri báwo lẹ ṣe ṣọ̀rọ̀ olóbìnrin dènà torí eléyìí tí mo ń béèrè kó jẹ́ mímí kan mo ń béèrè fọ́wọ́n ọ̀dọ́ kéékèèké tán wò táwọn náà gbéṣẹ́ orin nǹkan náà torí mi ò mọ̀ bóyá àmọ́ mi gbọ́ pé bóyá Michael Ade ìyàwó 10 ọmọ gbé kínní báwo lẹ ṣe lo ìgbà yẹn torí kò sí bá ṣe fẹ́ ṣerú iṣẹ́ yìí táwọn sọ pọ́nrọ̀ obìnrin ní síbẹ̀ ẹ bá mi fọ́n ara lé náà kán náà lórí kan pápọ̀ wọn tó wà nù iṣẹ́ ìsà. kò tẹ̀ sọ lórin tó tiẹ̀ gbọ́dọ̀ sọ pé bó ni tóbìnrin ṣe jẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ọmọ ọ̀dọ̀ náà sì fi ọgbọ́n ṣe é ọgbọ́n lèèyàn gbọ́dọ̀ fi ṣe é tán bá bi mí léèrè níbòmíì pé ìyàwó mélòó lẹni màá ní ìdáhùn ìjàpá ni ìdáhùn mi wọ́n bi ìjàpá pé àwọn ọmọ pé ìyàwó mélòó ni ó ní gbogbo obìnrin tó wà ní ọjà yìí pátápátá ni ìyàwó òun wọ́n ní gbogbo obìnrin tó wà ní ọjà ṣe lè jẹ́ ìyàwó ẹ̀ àwọn mọ̀ pé yanribo ìyàwó ẹ̀ ní yanribo nìkan ni wọ́n ní kó máa dárúkọ àwọn ìyàwó ẹ̀ tó ok ó ní yanribo wọ́n ní àwọn mọ̀ ẹ̀ṣẹ̀ nìyẹn ó ń tẹ́ bá ti mọ̀ yẹn wọ́n ní gbogbo yòókù náà ìyàwó náà ṣe rí téèyàn bá ti àwọn obìnrin náà máa ń gbéṣẹ́ orin wa lárugẹ. ẹ̀yin náà gbà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni olórin tí obìnrin ò bá ti gba tiẹ̀ kò sí níta ni ṣùgbọ́n ọmọ ọ̀dọ̀ rẹ̀ gbúdọ̀ fi ọgbọ́n ṣe torí tó bá ti sọ pé eléyìí mo bá lọ eléyìí mo bá bọ̀ ó fẹ́ tọ̀hún ó fẹ́ tìhín ó máa bó ṣe jẹ́ pé wọ́n máa gbé star sókè yẹn ó tún máa ń pa style èèyàn lọ́nà kejì ni pé ó máa wá jẹ́ kí bùkátà ó pọ̀ torí ọmọ á wá pọ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́ 1,000 naira á wọlé bùkátà 10,000 naira á ti wà ńlẹ̀ so nípa bẹ́ẹ̀ olórin tó bá jẹ́ ọ̀dọ́ bó ti wù kí àwọn obìnrin ó ṣùgbà ẹ̀ tó ó gbọ́dọ̀ máa fọgbọ́n ṣe. ṣùgbọ́n ìyẹn ni pé bàbá sọ pé àwọn náà fara yán obìnrin àmọ́ wọ́n fi ọpọlọ ṣe mo sọ dáadáa sàn. ẹ sọ dáadáa bó ṣe rí náà nù. kò ní bàjẹ́ bàbá fún àwọn olórin lélẹ̀ àwọn olórin tó wá ń kọrin lélẹ̀ ọlọ́rọ̀bìnrin dé la sọ yẹn àwọn olórin tí wọ́n ń gbéṣẹ́ orin tí wọ́n ń kọ ẹ̀wọ̀n orin tẹ́ ti kọ láti ọdún tó ti pẹ́ hit ṣe ni lọ́jọ́ ìní ẹ bá mi gbọ́ àwọn olórin kéékèèké táwọn náà gbéṣẹ́ orin ẹ bá mi gbà wọ́n mọ̀ràn sàn. àwọn àgbà bọ̀ wọ́n pa lówe pé orin ní ṣáájú ọ̀tẹ̀ nígbà míì ẹ̀wẹ̀ orin tí tó bá ń jáde ńlù ó máa ń intoxicate mi mọ bọ́n ṣe máa sọ ní Yorùbá bẹ́ẹ̀ ni tí kí n fi ìbò sí o ṣe àpèjúwe ìbò sí o ìbò sí o ará àdúgbò ìbò sí o ẹ rí i pé nígbà tó bá yá ń sìn èèyàn 2 mẹ́ta á jọyàn ló àwọn ẹjọ́ máa jó ṣùgbọ́n tẹ́ bá sọ pé ìbò sí o ará àdúgbò ẹni kálukú ẹni tí ó tilẹ̀kùn ẹ̀ ó máa ti ilẹ̀kùn ẹni èyí ó túmọ̀ sí pé orin máa ń ṣe atọ́nà àwọn kan ṣe rí tí báwọn èèyàn bá ṣe ń kọ orin nínú àwọn mo kọ ẹ̀yin àgbà ẹ̀yin ọ̀dọ́ lẹ́ẹ̀kan 1983 mo kọ ẹjọ́ tani ẹ̀bí tani ẹ̀yin àgbààgbà ẹ bá wa dá sí ọ̀rọ̀ ilẹ̀ yìí ó tojú sún ni 1985 mo kọ I found it mo ti rí ohun tó lè tún lẹ́yìn ṣe ìfẹ́ ló lè tún lẹ́yìn ṣe òtítọ́ ló lè tún lẹ́yìn ṣe ìṣọ̀kan kájọ gbógun ti ìwà ìbàjẹ́ láwùjọ wa so gbogbo àwọn orin wọ̀nyẹn ó dàbí àwọn orin tí nǹkan tá à ń kọ́ nígbà iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ látijọ́ tán ti pa gbogbo yẹn tì níléèwé ńsìn múra síṣẹ́ ọ̀rẹ́ mi richẹ́ ní sẹ́ni dẹni gíga so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń wọ inú ẹ̀jẹ̀ èèyàn tó yẹ pé èèyàn máa ń fi ń ṣe àwòkọ́ṣe ṣùgbọ́n táwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ sí kọ orin táwọn aráàlú náà ń gbọ́ orin ó fọ́ká síbẹ̀ orí ẹ̀ ó tẹ̀ mọ́lẹ̀ then àwọn orin tó tú àṣírí ara èèyàn tó yẹ pé gbogbo àwọn nǹkan orin tó ọmọdé ò gbúdọ̀ máa gbọ́ mo rántí olórin kan tó jẹ́ pé àwọn orin tó ti kọ ní kékeré ìgbà tó dàgbà tán òun fúnra ẹ̀ ò fẹ́ máa gbọ́ kò fẹ́ káwọn ọmọ òun máa play ẹnu lé tó yẹ kó rí bẹ́ẹ̀ orin téèyàn bá kọ téèyàn lè fi ṣe àmúyangàn fáwọn ọmọ kò so mo rọ àwọn olórin kéékèèké gbogbo bíi tèmi báyìí kó jẹ́ kí a máa kọ orin tó mọ́gbọ́n wá orin tó lè mú kí àwùjọ wa ó dàgbà sókè
nínú ìfẹ́ Ọlọ́run òun ló lè mú kí orílẹ̀-èdè yìí tẹ̀síwájú. ní ṣókí sà àwọn olóṣèlú wa kí lẹ fẹ́ bá mi sọ torí ẹ̀yin náà lẹ lè sọ ẹ̀yin lẹ ti wà ńgbà tí Nàìjíríà òun náà lẹ́nu ra mọ́tò tuntun zero bá ní 1,700 30 million ra mọ́tò tuntun báyìí sìn ẹ bá mi gba àwọn ìjọba wa náà ọkùn wò wá náà bí atọ́ba tó ní kí Michael Ade ló ti ń sọ̀rọ̀ ó lè mú nǹkan ṣe ẹ bá mi sọ. ẹ ṣé mo rọ gbogbo ẹ̀yin aṣáájú wa nínú òṣèlú gbogbo rí i pé mo sọ nínú orin lẹ́ẹ̀kan pé òṣèlú táyé ń ṣe kiri òṣèlú kó lọ ńlẹ̀ kó dowó ẹ jẹ́ kí a ṣe òṣèlú tó máa mú ìlọsíwájú wa ṣé bí àwa náà a ti gbọ́ ìtàn àwọn oríṣiríṣi then adẹ̀ ń wo àwọn orílẹ̀-èdè míì gbogbo nǹkan tí orílẹ̀-èdè wa lè fi tẹ̀síwájú Ọlọ́run á fún yín ṣe a mọ̀ pé ẹ̀ ń gbìyànjú torí omi ló pọ̀ jọkà lọ gẹ́gẹ́ bí aṣáájú mi Ebenezer Obey ṣe sọ ṣùgbọ́n mo kọ́ nínú orin kan tí mo pè ní solid foundation mo ní a mọ̀ pé omi pọ̀ jọkà lọ ṣùgbọ́n ẹ bá wa gbìyànjú díẹ̀ sí torí ká lè wí nípa tiyín pé ẹ ṣe wọn tẹ́ lè ṣe àìṣe rárá gan ìyẹn gan làbùkù torí ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ torí Ọlọ́run tó dá aláàánú ará Samaria òun ló dá láì nírònú ará Galatia ẹni tó bá dáyé jẹ ló máa dáyà jẹ mi ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ jọ̀ọ́ orílẹ̀-èdè yìí dídára rẹ̀ yóò ṣojú gbogbo wa ẹ bá wa gbìyànjú sí Ọlọ́run á sì fún yín ṣe. bàbá ìlú Ìbàdàn la wà bá mi kọrin fún àwọn ọmọ torí lóòótọ́ ẹ̀ lè má jẹ́ ọmọ bíbí Ìbàdàn jẹ́ kán ọmọ bẹ̀gàn àmọ́ ibẹ̀ náà lẹ ti wá ẹ ti dì í tí ẹ pé ní Ìbàdàn tí a ní àárín. bẹ́ẹ̀ ẹ wá bá mi kọrin bóyá fún ọmọ tó jẹ́ orin tiwọn tó yé ẹ bá mi kọ fún wọn kọ́ lè mọ̀ pé nígbà tá a débì àtúbà fún wọn. ṣé mo tiẹ̀ ṣe tíráàkì kan nípa Ìbàdàn nígbà kan ó dẹ̀ ṣe kó jẹ́ pé bàbá tuntun tán yẹ̀ dé èso ṣe ti kí rẹ́kọ̀dù kó tún wà ń bẹ̀. mo sọ pé ọ̀pọ̀ ìlú náà ti ń sọ nípa Ìbàdàn parúgbó náà fi ń jọba mo ní bẹ́ẹ̀ náà ni arúgbó ni ìlú ń tùbà ń tùṣẹ́ arúgbó ni ọmọdé ìlú ń rójú arúgbó ni àgbà ìlú ń ráyè arúgbó ni ìlú ń tóbi sí lọ kó má má ní bàjẹ́ ọba olúwa máa jẹ bàdàn ó bàjẹ́ o ọlá olúwa kò máa má ní bàjẹ́. bàbá tún rún wọlé àgbà bàbá tó bá fẹ́ kàn sí yín àwọn olólùfẹ́ yín fáǹsì yín tó wà ní òkè òkun tó ti ń béèrè yín ẹ bá mi pe aago tó lè pè yín sí kálá wọn fẹ́ gbéṣẹ́ fún yín ni wọn kàn fẹ́ pè yín pé ẹ ti múnà wọn dùn ẹ sẹ́nà ká nọ́mbà káwọn fi nǹkan sí aago wo ló lè pè yín sí ẹ bá mi pè fún àgbà láyé sà. tó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08035787369. ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí bàbá o. 08035787369. ẹ ṣé bàbá mi ẹ pẹ́ fún wa sá o bàbá wa nìyẹn àgbà lọ́dẹ̀ wa sọ pé legendary limited mímí ò ń jẹ́ kó dúró legendary ni ẹ̀yin náà gbọ́ bó ṣe mú tó ti bẹ̀rẹ̀ sí láti 1970 tó dẹ̀ ti ń ṣe títí dì sí àwọn bàbá wa yìí aláwọn nípa yín báyìí sá ẹ ti gbọ́dọ̀ jèrè iṣẹ́ ọwọ́ yín sá wá ti gbọ́dọ̀ mọ̀ yín ju báyìí lọ káàkiri àgbáláyé mi ò lè ní kẹ́tù nǹkan nìyẹn fún mi tó máa pọ̀ jù. ètò àgbààgbà ní nìyẹn pẹ̀lú bàbá wa Michael Ade àgbààgbà olórin ni wọ́n tó bá sọ ń pa jùjú lókè ni bàbá wa. mo dúpẹ́ lọ́wọ́ Láwálé Tẹ̀mọ́wọ́ tí àjọ tún ń pèlè ìpọ̀ náà pẹ̀lú Gbénga ọmọ nìtàn mi ọmọ yà àbúrò yín náà ni èjìrò yìí là náà ni mo wà pẹ̀lú àbúrò mi kọ́ mo wà pẹ̀lú bàbá mi mo má jẹ́ fẹnu kó ṣùgbẹ́jì rẹ ni Táíwò lèmi Alaba àbúrò náà làlàbà ṣèjì rẹ. bàbá Michael Ade lẹ́dùṣẹ́ gbádùn ẹ kàn sí bàbá ẹ pé bàbá ẹ kí bàbá bàbá náà sì ń ṣe live performance anywhere bó jẹ́ kó gba visa gan ó wà nílẹ̀ pé wọ́n mú ni wọ́n dùn gbé nígbà tó wá bá wọn lẹ́tìrì bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ẹgbà kan náà máa gan náà ẹ ṣe kí ni ẹ jọ̀wọ́ sí bàbá kò ní bàjẹ́ àátúrí ó di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.